ní mọ́tò wọn ò lépo wọn ò ní nǹkan kan tí wọ́n fi ń operate tí ẹ bá ń wò díẹ̀díẹ̀ ẹ rí i pé ọ̀nà wa ṣì jìn ìlà jìnnà sí Ifẹ̀ kì í ṣe pé a kì í budget owó lọ́dọọdún a budget owó lọ́dọọdún ṣé owó yẹn ń dé ọ̀dọ̀ àwọn DPO tó yẹ kó dé ẹ rí DPO míì táwa ò bá fún ní owó láti fi ra epo sí ọkọ̀ wọn wọn ò ní owó tí wọ́n fẹ́ fi ra epo sí ọkọ̀ wọn tí mọ́tò wọn bá bàjẹ́ tẹ́ ẹ bá pè wọ́n báwo ni wọ́n ṣe débẹ̀ ara àwọn problems tí a ní àti identify ẹ̀ bó ṣùgbọ́n ìjọba àpapọ̀ tá a ní nísìn ní Nàìjíríà Ọlọ́run á bá wa lé wọn lọ APC wọ́n ti bà ìlú yìí jẹ́ púpọ̀ APC bà ìlú yìí jẹ́ wọ́n ti bà ìlú yìí jẹ́ púpọ̀ bẹ́ẹ̀ ni ẹ lọ wo iye billions tí à ń appropriate fún ọlọ́pàá ẹ wá wò kẹ́ ní èlò ló wà lọ́wọ́ DPO sórí APC ló ti bẹ̀rẹ̀ ẹ lọ wo mọ́tò tá a ṣe ni mò ń dá ẹ lóhùn. ó yẹ ẹ so. nígbà tá a débẹ̀ a appropriate owó fọlọ́pàá a ra mọ́tò rẹpẹtẹ wọ́n ra mọ́tò rẹpẹtẹ ẹ lọ mi ò tí ì rí kankan nù àwọn pick-up yẹn nìbàdàn yìí ládùúgbò bó ṣe pọ̀ tó. talẹ̀ kó tó bá yà tó bá ṣebí national ló ń fún force headquarter ló ti ń yàn nànà gbogbo wọ́n ti ń ṣàlùdé àpapọ̀. ìtẹ́ ìsọ ni pé ìjọba àpapọ̀ owó tẹ yà sí ètò ààbò wọ́n ń darí ẹ̀gbà bò mí. ó ti hàn níta ní kí owó yẹn kó lọ ṣe kọ́ ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ bá wo gbogbo àwọn police station wa ẹ rí police station míì gan tọ́ílẹ̀tì bẹ́tà ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè ara ń ṣe tí a ti yànnà nú ẹ̀ bọ́bí pé a wà lọ position ó níwọ̀n tàgbàrà wa gbé bá a bá pariwo títí at the end of the day tó bá fẹ́ ṣe lọ́ máa ṣe opposition làwa wà. opposition lẹ́wà opposition ẹnu yóò tó lẹ́nu àwọn committee tán fi yín sí. nígbà tá a bá sọ tá a bá pariwo tá a ṣe gbogbo ẹ̀ lórí floor tá a bá ní raise motion àgbé gbogbo ẹ̀ asọ́mọ́ ní IG at the end of the day bákan náà ni. bákan náà ni ẹ wo gbogbo ẹ wo ní Nàìjíríà lé ní ìjọba wo ló ti ta ẹ̀jẹ̀ ọmọ Nàìjíríà sílẹ̀ tó ẹgbẹ́ APC látijọ́ tá ti gbọ́njú. tẹ́ ẹ gbàgbé pé lábẹ́ PDP lọ́rọ̀ àǹjíní gbé àmọ́ chipok ti bẹ̀rẹ̀ ẹ gbàgbé. ìtàjẹ̀sílẹ̀ yìí ti pọ̀ jù tó bá jẹ́ pé ẹ̀ ń sọ fún mi pé olóòtú tẹ́ bá ń sọ fún mi pé ó dáa kó continue báyìí. ó continue. Ọlọ́run ní yóò continue. ìjọba tí wọ́n ti lẹ́ni ẹ̀jẹ̀ èèyàn tán sì máa dà sílẹ̀ ó sì pọ̀ rẹpẹtẹ lẹ́ni kì í ṣe pé mo gbàdúrà ẹ̀ but that is how bad. ẹ̀jẹ̀ ọ̀dà àwọn òfin pàtàkì wo lẹ́yìn gangan mọ̀ọ́mọ̀ ti gbé wájú lẹ́gbọ̀n aṣòfin báyìí. ṣé tẹ́ ẹ ti dábàá ẹ̀. ṣé èèyàn lùlù sí etí adití mò ń béèrè ni ṣé èèyàn lè lùlù sí etí adití kò sí ń tẹ́ ẹ lè gbọ́ pé a sọ pé ẹ kíní kan asọ́mọ̀ ní gbogbo nígbà tá a pariwo oúnjẹ òní ìta ní òkè gbogbo àwọn head of security agencies kan lé wọn lọ ṣebí diplomat la sọ wọ́n di àtúgò ahead àtúsọ wọn di diplomat àsọ wọn di ambassador káàkiri the whole world after failure. bẹ́ẹ̀ ni ẹ sì ní sẹ́yìn orí ni. ntẹ́yìn sọ ni pé gbogbo ntẹ́yìn sọ kò túrun kankan. kò túrun kankan èèyàn lùlù létí adití. nígbà tí o ti àtúnwọ̀n kẹ ṣe fílẹ̀ fún ẹlòmíì kẹfẹ̀ kan àbíbò. ká fílẹ̀ fún ìjọba tó ti fẹ́ẹ̀lì kó máa bá lọ báyìí. ẹ sì ní. alẹ́ lomi ìtẹ́yọ ẹnu rẹ̀ ó lè tó lẹ̀. àníṣe ntí a nídìí sí ni kí a fi ìbò lé ẹgbẹ́ tí APC kó jọba wọn ò bá wa rán ní Nàìjíríà bó ṣe yẹ kán rọ́ọ̀nù ẹ̀ ètò ààbò òsì lives and property ni number one fundamental nǹkan tí ìjọba gbọ́dọ̀ kọ́kọ́ garanti àwọn aráàlú nìyẹn kò sí ń bẹ̀ ta ló ń sùn wọ́n jú nísìnyí ṣé ẹ lè sùn kẹ díjú kẹ sùn fọ́nfọ́nfọ́n àsìkò Christmas ló ń bọ̀ yìí àsìkò tí. ṣé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí Nàìjíríà lápapọ̀. ní Nàìjíríà lápapọ̀ àwọn tí ò bá ríro wọ́n ní Ọ̀yọ́ ni kì í ṣe Ọ̀yọ́ problem tó wà nílẹ̀ gbogbo Nàìjíríà ló bá wí báyìí
wọ́n ń da ẹ̀jẹ̀ sílẹ̀ lójoojúmọ́ ni wọ́n ń pa àwọn èèyàn dànù lójoojúmọ́ ni. ìjọba yín ní bẹ́ẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹ kẹ́ ẹ lè mójútó ààbò tìpínlẹ̀ yìí. ṣé sẹ́ńtà ni wọ́n ti ń kọ̀ntró ọlọ́pàá àbí state náà ti ń kọ̀ntró ọlọ́pàá. gómìnà ni chief security ìpínlẹ̀ kọ̀ọ̀kan. security officer jẹ́njẹ́ ní kíni security officer tí ò ní control lórí gbogbo àṣẹ tí wọ́n ń pa bí commissioner of police ṣe wà ń bíbá yín sí kò gba àṣẹ kankan lọ́wọ́ gọ́vnà ó ń gba àṣẹ direct láti Abuja ni tí gọ́vnà bá pàṣẹ fún tí IG bá pàṣẹ fún lálẹ́ yìí sí tí IG bá sọ fún ní ó ṣe ara tí a need láti change. We need to restructure Nigeria. Nigeria ò lè continue báyìí. ò lè continue báyìí. láíláí. ara tí a gbúdọ̀ fi make sure wípé ìjọba àpapọ̀ ó gbúdọ̀ change a lè máa bá lọ báyìí. ìjọba àpapọ̀ gbọ́dọ̀ change pátápátá. ó gbúdọ̀ change lágbára Ọlọ́run sì bá wa change ẹ̀. ó ti da èmi àti Honorable Adedeji Olajide Stanley Odidiomo lájọ wà lórí ètò báyìí eléyìí tí wọ́n jẹ́ aṣòfin tó ń sojú ẹkùn ìdìbò Ìbàdàn South West North West